ó dùn mí wípé YouTube ò kí ń fún wa lórí ọ̀fẹ́ láti máa lo àwọn orin tó bá ń wù wá bá orin tó ń fi sínú fídíò tẹ́ ń gbọ́ yìí àti pé jẹ́ kí n sọ pé most especially àwọn fídíò tẹ́ bá tó bá ti mute níbí ó ti ní orin tí mo mọ̀ pé YouTube máa ọmọ àbálẹ̀ ṣe sọ YouTube máa strike YouTube máa as long only strike channel you get what I'm saying mi ò ṣe lò la ṣe mute àwọn side aspect kan níbẹ̀ ó dùn mí gan pé orin yẹn tábà lò ló ń sí kó má lọ dín gbà tí pẹ̀lú YouTube so mi dẹ̀ fẹ́ yí YouTube rárá again so ni mo ṣe ìwọlé Aarafest 2023 bí àwọn tí wọ́n jẹ́ àwọn supporters tí wọ́n support team yẹn láti wọ bí wọ́n ṣe ń usher ara fúnra rẹ̀ wọlé òun ni ẹ̀rí yẹn ẹ jẹ́ ká jókòó ká gbọ́ nǹkan tí oríṣiríṣi àwọn nǹkan tá a ṣe ń bẹ̀ Mr. Láti náà sọ̀rọ̀ ara bí táwa náà ti gé kúrú Mr. Láti mẹ́nu bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 2024 lágbára Ọlọ́run bọ́jú gbogbo ló máa ṣe enjoy clip tí mo dọ́gbọ́n gbé wá yìí it's just for entertaining you and I always like to entertain people so tó bá tó tó nǹkan máa rí tí kábí ti sọ pé kíníkan má jẹ́ tí ń sọ lọ́wọ́ fún ara yín mo padà bọ̀. Dani Abe ló jẹ́ kí n wá bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe patí lẹ́nu mo sọ fún un oríṣiríṣi bó tẹ̀sẹ̀ tó máa rùn máa débi ọmọ tó bá ti sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni ó yà mí lẹ́nu pa ṣerú àwọn nǹkan báyìí lónìí àtẹ́bísí wa tó jẹ́ brọ́dà mi àti ẹni tó òyìnbó bàbá oníkọ́jọ òyìnbó ní gbogbo wa ń sọ àkóbá tá a ní fúnra wa nìyẹn. Just have to go mad. You see, just go mad. Because I don't know. I don't know. Give me. Kí ló ṣẹlẹ̀ gbogbo. Kí ló dé? Oh, you better hold on to the sons and to the. Ọba Adégorí Àlà, I'm not climbing any of you again. Climb? Yes. Climb up? Bẹ́ẹ̀ni, you see how Ṣàngó Olúkòso, gbà mí o.
sit up and considerate man as a king before. He wants the best for you. He wants you to experience the world of sophistication. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sọ wípé kẹ́ tó lè mọ òṣèré orí ìtàgé lè tó dángájíá dáadáa tó mọṣẹ́ ẹ̀ níṣẹ́ tí kì í ṣe wípé social media gbé mi dé tàbí tẹlifíṣàn gbé mi dé ní àwọn eléré orí ìtàgé ló jẹ́ wípé o gbọ́dọ̀ mọ bó o ṣe lè manage stage, o gbọ́dọ̀ mọ bó o ṣe lè present ní stage torí pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé majority àwọn tí Ọlọ́run gbà fún lónìí Ọlọ́run kàn dídì gbà fún wọn ni ẹlòmíì nínú wọn mọ ọ̀tún òsì òkè làbí àárín when it comes to stage or live performance. Ṣeré live eléyìí tí mo fẹ́ fi sílẹ̀ láti wò yìí mo mọ̀ ṣe gbogbo rehearsal tech rehearsal yẹn fún yín ni kẹrí ó gba àkókò gan bí ọ̀sẹ̀ mélòó kan ni wọ́n á ti wà ní camp tá ti ń train ká tó wá sórí podium tá ti fẹ́ ṣe gangan láti ń train pókè báyìí ló ṣe máa ṣe báyìí ló ṣe máa ṣe báyìí ló ṣe máa ṣe ẹni tí ò mọ̀ sí eré orí ìtàgé mo fẹ́ sọ pé ká má jẹ́ kó parun rárá ká má fún ní opportunity láti pé kó parun mo dẹ̀ fẹ́ rọ àwọn ìjọba wa náà kí wọ́n gbárùkù tiwa ẹ jẹ́ kí n fi rìhásà yẹn lẹ̀kẹ́ máa gbádùn ẹ̀ lọ. àtúnṣe wa kí ló ń lọ yéé má ti dé o kábíyèsí gorilla ti dé o all for ààrẹ this morning all for ààrẹ Aarafest tẹ báyìí gbọ́. kábíyèsí ẹ̀yin ni gorilla. èní ni o kò ní dọ̀la. ó máa ṣẹlẹ̀. ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. tẹ báyìí mọ̀ kẹ́ ẹ lọ́mọ ó yẹ ẹ máa sáré bọ̀ June 12 cultural center láwà ẹ wá máa ra tíkẹ́ẹ̀tì ní wàràwàrà o lẹ́ni ní aago kan. ẹ wá wo live performance wẹ́ẹ́ dípẹ́ àti ń sẹ̀tì lẹ́ẹ̀dẹ̀ yìí ẹ wo gbóòórù mọ́lẹ̀ oh my god àwọn ọmọ mi tí wọ́n ń pàréèdì ìwà lẹ́ni ò sí nǹkan ọlọ́run ṣé mi gan ni wọ́n fi pàréèdì báyìí nìyẹn. ẹ jẹ́ kí n tún máa fẹ́ lẹ́ẹ̀kún pé ohunkóhun tí àwọn ọmọ wa bá ní gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ má jẹ́ ká pa mọ́ wọn lára bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ let's not kill their morale, let's not kill their skills. níbi tá a ti ń ṣeré nínú ilé ńgbà mi ẹ máa rí òṣìṣẹ́ àwọn ọmọ ẹ máa rí bí wọ́n ṣe ń ṣe kò kí n ṣe aláṣẹ́wó ló ń ṣe tíátà o no I won't take that because mentality àwọn èèyàn wa bí n sọ pé àwọn tó bí wa ń gbà bí pé àwọn aláṣẹ́wó ló ń ṣe àbí nǹkan kò kí n ṣe aláṣẹ́wó ẹ̀bùn yòówù tí àwọn ọmọ wa bá ní ẹ jẹ́ ká support wọn. orú ní ìpínlẹ̀ Ògùn níbi tá a wà yìí nísìnyí àti oríṣiríṣi àwọn troupe tó jẹ́ wípé àwọn ọmọdé ni wọ́n they are into drumming, they are into dancing, they are into acting as well. Anything that has to do with entertainment láti kékeré tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ó máa dàgbà mọ́ wọn lára ẹ wo oríṣiríṣi àwọn ọ̀nà míì tó jẹ́ wípé àwọn èèyàn ń gbà eléyìí láti manipulate àwọn nǹkan bó tó bá jẹ́ pé kí ni ẹ ti jẹ́ skill ọmọ yẹn tó ti wà nínú ọmọ yẹn ó máa easy fún láti lọ straight forward without being manipulated or manipulating anyone. You get what I'm saying? So mo fẹ́ rọ̀ wá mo fẹ́ bẹ̀ wá pé ẹ má jẹ́ kí àṣà àti ìṣe kó parun. Ọdún 2023 Aarafest ilé ìta ṣe díẹ̀ ní ẹ̀ àwọn ọmọ náà lè ń rí yẹn ṣe ti rí wọn tí wọ́n ya picture dà pé wọ́n ṣe live performance tí mo bá rí live performance yẹn màá insert ẹ̀sẹ̀ àwọn ọmọ náà lè rí lẹ́yìn mi yẹn wọ́n perform dáadáa wọ́n ṣe nǹkan tágbàlagbà ń ṣe léyìí tó mú kóríyá wá fáwọn tí wọ́n jẹ́ èèyàn pàtàkì tó wà níbi Aarafest 2023 eléyìí tí a ṣe ní cultural center ní Kútó Abẹ́òkúta àwọn ọmọ náà lè ń wò yìí mo fẹ́ rọ̀ wá ẹ dákun ẹ dábọ̀ ẹ wo lára entertaining àbí artcraft ẹ rí nǹkan tẹ́ni ìgbẹ́ tí
wọ́n gbé fọ́nọ́rìbù yẹn ní ẹsẹ̀kẹsẹ̀ ibi tá a jókòó sí ni wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ni wọ́n fi dá àwọn èèyàn lọ́lá látàrí ìmọrírì àti ìhùwàsí àti àwọn iṣẹ́ wọn ilé tí wọ́n ṣe tó wù wá lórí pé iṣẹ́ lẹ̀ ṣe kéèyàn lè lò láàrin bí 30 minutes kó lè sáré draw ilé tó wà lọ́wọ́ yàn it's a lot of things orí àwọn nǹkan báyìí àwọn àṣà àti ìṣe wa ẹ má jẹ́ ká jẹ́ kó parẹ́ gbogbo ìgbìmọ̀ ilé tó contribute sí growth 2023 Aarafest tọdún yìí arúgbó pọ̀ lọ́wọ́ nítorí pé iṣẹ́ ribiribi lẹ ṣe you did in fact a wonderful job we didn't think one overnight the rehearsal went so fine and the performance was so fantastic how I wish you were there kọ́lọ̀ ṣọ́ wa ju 2024 lọ another Aarafest 2024 tún bọ̀ gbogbo àwọn pictures tí mo rí tí mo rántí tí mi ti delete ọmọ kọ̀ọ̀pá ayé wà má jẹ́ delete àwọn kíní tán ẹ jẹ́ kí n gbé sí ibi so that nearest future a máa jẹ́ ohun ìtọ́ka sí ẹ jẹ́ ká gbárùkù ti àṣà wa o ẹ jẹ́ ká gbárùkù ti ìṣe wa ẹ má jẹ́ kó jẹ́gbà tó bá lọ tán la ṣe máa lọ fowó rà tàbí táwọn ọmọ máa fowó wò ẹ wo àwọn kíní piano nǹkan tá a máa ń tẹ̀ fáwọn ọmọ wa oríṣiríṣi yẹn àwọn China ti ṣèmí ìwà tó jẹ́ pé orin ilẹ̀ wa ló wà nínú ẹ̀ abdaf gigbi wọ́n ti ṣe wá fún wa tí ń fowó rà and we keep saying don't speak vernacular ọdún wo la fẹ́ stop don't speak vernacular ọlọ́run àrùn wà lọ ẹ jẹ́ kí n gbọ́ ohun tí àrà fúnra rẹ̀ so because alára gangan rẹ̀ jẹ́ ó dára. ẹ jẹ́ máa bọ̀ ọ́ tàwa ẹ you guys are not together I honestly don't know what to do. Please we don't have time I'm waiting I am blessed to be very I'm waiting to Dara come on thank you so much I love you thank you. Thank you. We are saying a very thank you. We love you. Thank you for coming. Next year we go again. Sarah, thank you. Abiola, Taiwo, Afo, Adeola, thank you so much.